àǹfààní ńlá kan ni mo mú wá fún gbogbo ẹ̀yin olólùfẹ́ Ọlọ́run ọba mo sì fẹ́ jẹ́ ká ẹ dùn wò ẹ rí pọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dá ń bẹ nínú ayé ọlọ́mọ yẹ ká kó sọ́wọ́ ayé ọlọ́mọ jẹ́ àrí wàhálà wọ́n ní wọ́n ti ẹlòmíì ní kọ́kọ́rọ́ wọ́n lọ sọ́ sódò wọ́n ti ẹlòmíì ní kọ́kọ́rọ́ wọ́n lọ sọ́ sókun wọ́n sọ míì sínú kànga wọ́n lọ kan ẹlòmíì mọ́gi wọ́n lọ ju kọ́kọ́rọ́ ẹlòmíì wọ́n lọ rí mọ́bẹ̀rẹ̀ agrandi lẹ́yìn ìgbà tí wọ́n ti tì tán ṣe rí gbogbo pé wọ́n ti kọ́kọ́rọ́ wọ́n tìyàn pa yìí wọ́n sọ sómi wọ́n sọ sódò yìí kò sí nǹkan tó bá ti lè ṣe bẹ́ẹ̀ sí yàn kò sí nǹkan tó lè yanjú ẹ̀ o gbogbo pé ẹnìyàn á kàn máa rìn kiri wọ́n máa ṣe oríṣiríṣi àjò fún àjò tí wọ́n ṣe fún yẹn á kàn máa rọ agbára àṣàsí burúkú yẹn torí wọ́n ti tì ó dìgbà tó bá ṣí ẹ ti understand nísìn wọ́n ti tì í ní kọ́kọ́rọ́ wọ́n sọ sódò àbí wọ́n sọ sí kànga àbí wọ́n lọ gbé sábẹ́ ibì kan ó dìgbà tí wọ́n bá ṣí tí wọ́n bá rí ṣí ẹnìyàn á máa bẹ nínú ìdààmú kò wá sí nǹkan tó lè ṣí nǹkan náà àforúkọ Ọlọ́run àfa Al-Qur'ani òun mo fi ní inú mi ń dùn lọ́wọ́ báyìí mo fẹ́ ní kí n fún àwọn ọmọ Ádámọ̀ kan jàǹfààní eléyìí because a máa ń fi ẹ̀tẹ́ lẹ̀ lọ ń palàpalàpá agbára pọ̀ nínú Al-Qur'ani púpọ̀ àyà tí mo fẹ́ sọ yìí a máa fi ń dá oríṣiríṣi àrà láti fi yọ àwọn èèyàn lọ́wọ́ àwọn ẹni bí ọmọ ìyá mi súnmọ́ bí tí wọ́n bá tiẹ̀ ní kọ́kọ́rọ́ láti lè kí àwọn yẹn sọ lóyìnbó láti lè túyàn kúrò nínú ìdè náà ni láti lè túyàn kúrò nínú ìdè láti lè cast spell àbí evil work tí wọ́n ti tì ní kọ́kọ́rọ́ wọn sọ sókun wọn sọ everything láti lè bọ́m̀bẹ̀ tí kìíní yà á ṣí dànù tí wàá máa lò gbé sí ayé ìrọ̀rùn torí bí ò ṣe sí ìyẹn orí pé ó ń dààmú kiri wọ́n ṣaṣínà wọ́n ṣèwẹ́ odò wọ́n ṣe kíní bí wàá máa ṣe nìyẹn ó lè mú kíní yẹn ó lè mú wíìkì díẹ̀ ni kò ní kó ṣí kò ní kó tú ẹlẹ̀ Kùránì nìkan ló lè tú ẹlẹ̀ ló lè bá ẹ tú ẹlẹ̀ tó o bá ṣe àyà gbogbo bíkíbi tí wọ́n bá ti lọ́ọ̀kì ẹmọ yẹn á ṣí fúnra rẹ̀ bí sinillahi ta'ala Suratu Saffat Suratu Saffat 142 143 144 verse mẹ́ta ìlò fẹ́ kà sí omi wo sí omi odò ó lè jómi òkun ó lè jómi ọ̀sà ó lè jẹ́ mọ́ Zemzem kó ṣáà ti jẹ́ omi odò inú ẹ̀ ló fẹ́ kà sí ògbọ́n nǹkan tọ́lọ́run bá sọ ni ó ní falta kọ́mọ̀ húlì hútù wàhúwà mọ̀lẹ́m falta kọ́mọ̀ húlì hútù wàhúwà mọ̀lẹ́m anábì Yunus ni ẹ rí pé ìgbà tẹ́já gbẹjẹ kí ló yọ jáde nínú ẹja ọlọ́run ọba ní tí kì bá ṣe pé ó ṣe kí ni o fàláwùlá annahu kana minal musabbihina tí ò bá jẹ́ pé ó ń bẹ nínú àwọn tó ń pe àwọn ọlọ́run tó ń ṣe kí ni tó ń pè wá lójoojúmọ́ tó ń pè àwọn ọlọ́run tó ń báwọn ẹ̀ máa sọ tó ń glorify àwọn ọlọ́run kí là bá ṣe fún o lọ́làbí sàfíbàtì ní ilà ìyá omi yòbò àṣùn àbá ní kí ànábì Yunusa kó máa bẹ nínú ẹja náà lọ gbére gíní fásitì tí mo kà fún ẹ̀ òun la fi máa ń ṣí gbogbo àgádágodo wèrè tí wọ́n bá ti èèyàn so kékeré ẹ̀ ni mo ní kí n fún ẹ̀yẹn kó dán wò tó bá ti gẹ́ẹ̀tì omi odò abẹ́ni omi gẹ́ẹ̀tì sí sọ̀tì dá sínú omi náà tó bá ti dá sí sọ̀tì sínú omi náà wá ka súrà yìí Quran chapter 37 verse 142 143 144 wá ka nígbà méje sínú omi tí à ń sọ yìí tó ti dá sí sọ̀tì sí wá ka nígbà méje wá táò sí wá blò sí kó máa ṣe ní alaalẹ́ kó tó lọ sùn àbí kó máa jí ṣe ní ìdájí tó bá ti kásùbà tán tó wá wẹ̀ àbí kó tó wẹ̀ tẹ́kó máa wẹ̀ kó tó kásùbà àbí kó wẹ̀ kó tó kásùbà you understand this thing haida kó ṣe lálẹ́ kó tó lọ sùn àbí kó ṣe ní àárọ̀ kùtùkùtù tó lọ bí iṣẹ́ bí ó máa wẹ̀ kó tó lọ bí iṣẹ́ kó wá ṣe fún 7 days kó wá nǹkan fẹ́ ṣẹlẹ̀ gbogbo ibi tó bá òkun wọn tiẹ̀ mọ́ àbí wọ́n kàn ẹ́ mọ́ á ṣí automatically so fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé a máa ń fi àyà yìí tó ráwọn èèyàn míì tẹ́ pé wọ́n ń fi ìtọ́ fọ̀gbẹ́ ẹ wo Al-Qur'an lágbára ó máa ṣí ni so ẹni tó bá ní ìpèníjà lórí àwọn nǹkan wọ̀nyí àbó ní question lórí bá ṣe kọ yìí kó gbìyànjú kó pè wá á direct ẹ̀ kódà a tún máa hàn ní ọ̀ǹtú ta ló sọ pé ọ̀ǹtú ò dáa so owó ìpọ̀ ta fi ń lo àyà yìí láti fi cast spell lórí àwọn èèyàn evil spirit lórí àwọn èèyàn ẹ ti understand yín sìn so owó pọ̀ gan but eléyìí mo kàn ní kí n fún ẹ̀yin tèmi kí n fún yín ní tips yìí kó kàn rọra tiẹ̀ gbọ́ṣẹ́ ẹ̀wò wàá rí pé wù ẹ̀ máa open ọ̀nà ẹ̀ máa ṣí bí sínú ilẹ̀ ìta alẹ́ so fẹ́nikẹ́ni tó bá ní àárín ìbéèrè
ẹ gbìyànjú ẹ WhatsApp wa lórí +2761295638 ẹ dẹ̀ gbìyànjú kẹ́ ẹ donate fún àwọn aláìní account number ní fún àwọn aláìní 0123214254 account number fún àwọn aláìní 0123214254 Global Dahiratu Dhikrlahi Islamic Organization Wema Bank of Nigeria. Àdúrà wa gbà ẹ fi fídíò yìí ránṣẹ́ fún gbogbo àwọn tabadẹ̀ nídìí all in one by Sheikh Afagba natural apps egbògi ó ń ṣiṣẹ́ more than 300 sickness ló ń wò ó dẹ̀ jẹ́ prevention ó dẹ̀ tún jẹ́ cure ó dẹ̀ tún jẹ́ treatment ẹ lè call fún ó ti dé Nàìjíríà 15,000 naira ni kò sẹ́ni tí ó lè lo ọmọdé lè lo àgbà lè lo a ti wà lórí àìsàn lọ́jọ́ pípẹ́ ni ó lọ́wọ́ nú ni ó lẹ́sẹ̀ nú ni a lo oògùn sí kò lọ ni ẹ gbìyànjú kẹ́dẹ́ gẹ́ẹ̀tì product Sheikh Afagba natural apps all in one. Masalamu wa ila liqai ẹ fi fídíò yìí ránṣẹ́.